ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta téńté orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ̀ tẹ́tí sí kẹ́ ẹ mọ̀ wò. Our mother has constructed a house. Now it is for you to continue building. All the members of the church. Our mother is not dead. Because our mother is sleeping. The one that dies in Christ. And people will start celebrating you and the angels will be happy for you. Ọ̀rọ̀ náà jáde orin jáde jẹ́ kó ṣe ìṣẹ̀lẹ̀ máa yé wa ní ìgbẹ̀yìn tí ọ̀rọ̀ ìbá lórí dé ìbájú jẹ́ ìdìbò wa orúkọ Jésù Kristi náà kò ní wá wá. Gbogbo ìṣòro tí a ṣe ọ̀rọ̀ wa tí a sọ ẹgbẹ́ bàbá ṣọ́ra nítorí Olúwa lọ́wọ́ gbogbo ṣe wá sí ẹjọ́ àti gbogbo ìfọ́. The General Secretary of Agbado Otobo Local Division for a special announcement.
Olúwa Ọlọ́run àwọn ọmọ wa olóògbé nìyí ọ̀run kó sòrè fún yín. Dúró mo sọ̀rọ̀ wòlíì sínú ayé yín láti èní lọ ẹ máa lọ bí gíga. Mo wí lórúkọ Jésù gbogbo ibi tí ẹsẹ̀ yín bá tẹ̀ Ọlọ́run kó gbà fún yín. Gbogbo Ọlọ́run kó fara hàn láyé yín o. Bí a bá rí ẹnikẹ́ni nínú yín tó ṣe fi ìnira ṣe oko nítorí àyà ọjọ́ ìní òwe láti èní lọ àánú tí ìbẹ́pẹ́ rí tí wọn kì í fi gbélé náà kí wọ́n tó jẹ́ irú àánú bẹ́ẹ̀ Ọlọ́run yóò dá fún yín. Ìyẹn ní gbogbo tẹ́ máa ṣe láti àkókò ìlọ́po yọrí sí ìrọ̀rùn fún yín. Ẹ̀yin tí ẹ ti ga ẹ ò ní wálẹ̀ mọ́. Ìrànwọ́ aláìlénìyàn kó dìde fún yín. Ìbẹ̀rẹ̀ tí màmá òde ṣáájú ọjọ́ ìwọlé wọn lé ní lórúkọ Jésù ẹ̀kọ́jà lọ́bẹ̀ lọ́ máa ṣe rere. Tí bàbá ń sọmọ tẹ̀mí mímọ́ ẹ̀mí ìyá yín gùn ẹ̀mí ìyá dojú bẹ́ẹ̀ lọ. Lórúkọ Jésù lẹ́yìn ikú màmá àjálù ibi ìṣẹ̀lẹ̀ àbàmì tó máa mú kẹ́ẹ̀ná ti ìyá yín pẹ̀lú ẹkún ní sáré kò ní dé bá yín. Lẹ́yìn ìsìnkú ìyá yín àti ìnáwó yín ògo Ọlọ́run kó fọhùn jáde láyé yín o. Ohun rere tẹ́ẹ̀ tí ì ṣe lójú ìyá yín ọ̀lẹ́ máa ṣe lẹ́yìn yín. Ó ní ẹ lọ́ máa ṣe lẹ́yìn wọn. Àbọ̀ Ọlọ́run kó dájú. Ojú kó má ṣe tì yín. Èyí tó kù tẹ́ ó ṣe níbi ayẹyẹ lọ́hùn èṣù kó má ṣe lọ́wọ́ sí. Àbá sì ti parí ẹ̀ sí ilé kó má fọhùn jáde láyé yín. Gbogbo ọkàn tó wá síbi ìsìnkú a ò ní ṣìkú lóko. Jésù Kristi Olúwa wa. Báyìí gẹ́gẹ́ bí program wa àdúrà ìparí ìsìn láti lọ sí ibojì láti lọ pé àṣà the vice chairman Àgbàdo Òkèodò láti fún wa ní àdúrà ìparí ìsìn. Bí orúkọ Jésù Ọlọ́run á gbé ọ̀gá yín lóko fún gbogbo olùwàgbé ọpẹ́ wa. Ọlọ́run ẹ gba yín wa. Arúgbó àwọn abẹ́kúnlẹ̀ àtàlàáfíà afẹ́kúnlẹ̀ àtàlàáfíà ẹ máa ṣe Ọlọ́run ẹ gbé ọpẹ́ wa. Ẹ gba yín wa. Bí a ti máa jáde lọ́ọ́ máa bá wa jáde. Lọ síwájú kọ kẹ́yìn fún wa. Ẹ gba gbogbo rẹ̀ kọ̀ọ̀kan wa. Jésù Olúwa wa. Jáde lọ ògo àti àánú tí ò fọ̀ mí láyé wa kó fọ̀ jáde láì lórúkọ Jésù Kristi alágbàbí wa. Hallelujah! 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 Hosanna! 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 Iye! 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 My Lord is great! Ní báyìí, ibi gílẹ̀fì yẹn kò lè gba gbogbo ènìyàn. Ẹ jọ̀ọ́ ìwọ̀nba ènìyàn díẹ̀ àwọn àgbààgbà àti àwọn ọmọ olóòkú la fẹ́ kó wà níbẹ̀. Ibẹ̀ yẹn kéré púpọ̀. Àwọn atẹ́kùn wa lè wà nínú ilé Ọlọ́run níbí. Tí a bá ṣe tán a máa tún máa tẹ̀síwájú. My Lord is great.